A kí wa kálẹ̀ ní ibikíbi tí ẹ bá tún ti ń wò wá láṣálẹ́ yìí. Ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún ìyípadà. A ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ń jẹ́ ìbùkún fún wa. Níbikíbi tí ẹ bá sì ti ń wò wá, a fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín, a fẹ́ mọ àwọn agbègbè tẹ́ ti ń wò wá tí ọ̀rọ̀ Ọlọ́run sì ti jẹ́ ìbùkún. Bó bá ti jẹ́ pé yín ní ìbéèrè ni, inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè wá, a mọ rírì rẹ̀. Lọ́jọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé a fi ìpàdé sí ìlú Ìlọrin pé kẹ́ ẹ pàdé wa níbìkan tí a ti lè jọ ríra tá a tún fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ó dá wa sí ju ìgbà náà lọ. Tẹ́ ẹ bá fẹ́ pè wá, ẹ lè pè sórí nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344 tàbí WhatsApp nọ́mbà wa. WhatsApp nìkan lẹ lè ṣe sí nọ́mbà eléyìí 0708 242 8527 0708 242 8527 tàbí orí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492. Inú wo dùn lọ́pọ̀lọpọ̀ láti gbọ́ ní àtọ̀dọ̀ yín. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá wa pẹ̀lú wa, yóò sì bùkún wa. Láṣálẹ́ yìí, mo fẹ́ ká gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò bá a ṣe máa ń ṣe ń gbogbo ìgbà. Tó bá jẹ́ pé ní Bíbélì yín, níbikíbi tẹ́ bá wà, ẹ lọ gbé jáde. Ṣé rí, tá a bá mọ ṣíbélì ká mọ wò ó bá a ṣe ń sọ, yóò mọ dàbí ẹni wípé bí wọ́n kàn wá gbé ìtàn àròsọ kan jáde lákàn ti sọ ni. Ṣùgbọ́n ẹ jájọ mọ wò Bíbélì ṣe sọ. Fáwọn tá a bá sì lè kà á lójú móhùnmáwòrán bó bá ṣe ń gbé sí, ẹ jẹ́ kí a mọ̀ wò ó. Mo gbàgbọ́ pé yóò jẹ́ ìbùkún fún wa. Láṣálẹ́ mo fẹ́ ká ṣíbélì wa sí ìwé Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Bíbélì sọ wípé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀, nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Bíbélì fi ń yé wa ní àṣálẹ́ yìí wípé ọ̀rọ̀ Ọlọ́run kò yẹ kó kúrò ní ẹnu wa. Ẹ jẹ́ n tiẹ̀ béèrè lọ́wọ́ wa, àwa tá à ń wò wá, ǹjẹ́ mo rẹ́nikẹ́ni nínú wa tó jẹ́ wípé ó lè sọ pé òun ti ka Bíbélì òun tán ní ọdún kan rí? Mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ wa, mo ti ka Bíbélì mi tán o lọ́dún kan báyìí, mo kà tán, mo kà odi láti Genesis sí Ìfihàn, mo kà tán, inú mi ó dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. Ǹjẹ́ a rí ẹrú bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni wọn tí ì ka Bíbélì wọn tán láti gbà àti bí wọn. Àwọn míì ti dàgbà ní ìsìn, wọn ka Bíbélì tán. Ìtẹ́lómìí ti ẹ̀ mọ̀ kò ju sáàmù lọ. Ìwé sáàmù ni wọ́n yan sáàmù fún mi, ìyẹn ni tó mọ̀, kò mọ̀ nǹkan míì pa Bíbélì mọ́. Tí Ọlọ́run sì fẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ń tó yẹ ká lè mọ̀ kà nígbà gbogbo. Ó jẹ́ ń tó yẹ ká mọ̀ kà nígbà gbogbo ìgbà. Tí n bá béèrè lọ́wọ́ wa, ǹjẹ́ a jẹ́ onígbàgbọ́ tó ń ka Bíbélì lójoojúmọ́? Pé tí n bá kà láàárọ̀ mo gbúdọ̀ kà lọ́sàn-án, tí n bá kà lọ́sàn-án mo gbúdọ̀ kà lálẹ́. Tí wò bá sì kí n ṣe onígbàgbọ́, mo fẹ́ kó o mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ó lè jẹ́ ìbùkún fún ọ, ó sì ṣe iyebíye. A dé bẹ́ẹ̀ nígbà tí n bá parí. Àfún àwọn tó bá ń wò mí tó jẹ́ pé àwọn èso onígbàgbọ́, ṣùgbọ́n tó jẹ́ wípé o fẹ́ láti ẹ̀ ti lè kọ̀rọ̀ Ọlọ́run, màá sọ̀rọ̀ ọba nígbà tá a bá ń parí. Ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ wa tó bá jẹ́ pé wo ò tí ì kárí, ìwọ náà ṣèpinnu pé o tiẹ̀ fẹ́ kà á, pé mo fẹ́ ka ọ̀rọ̀ Ọlọ́run láti bẹ̀rẹ̀, mo fẹ́ kà á dópin ní ọdún kan, mo fẹ́ kà á láti bẹ̀rẹ̀, mo fẹ́ kà á já sí Ìfihàn. Mo gbà wọ́n pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Lónìí tá a bá dé ta, in tó ń jáde jùnú, àwọn míì ò tẹ̀ sọ pé àwọn tẹ́ ń pè lónígbàgbọ́, wọ́n mọ ọ̀rọ̀ bí ọmọ Bíbélì tí wọ́n gbé dání gan. Mo ti rí pé mo rí aláìgbàgbọ́ kan tó jẹ́ pé òun ló ṣe ń sọ fún onígbàgbọ́ wípé ǹjẹ́ o mọ̀ pẹ́sẹ̀ Bíbélì yìí wà nínú Bíbélì tó gbé dání. Ìgbà wọ́n fi hàn òun náà eléyìí wà bẹ́ẹ̀ àwòtọ́ mọ̀ ní ṣé Bíbélì ṣòótọ́ wà ní báyìí àbóòtọ́ ni mo kàn rẹ́rìn-ín mo ní ó nítumọ̀ kò sí tó wà ní ọ̀rọ̀ Ọlọ́run tí ò nítumọ̀ kí ò nídìí tọ́lọ́run fi síbẹ̀.
òótọ́ lọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n torí pé aláìgbàgbọ́ ló fi hàn ìtumọ̀ tá aláìgbàgbọ́ fẹ́ kó ní òun náà ni ó ní fún ọ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fúnra rẹ ti kà á ó ti lè béèrè wípé kí ni ìtumọ̀ eléyìí ẹ̀mí mọ́gọ́ ṣàlàyé fọ́tẹ̀ tí ò bá sì yẹ ó lè béèrè lọ́wọ́ àwọn tó túmọ̀ bíbélì tí wọ́n lè ṣàlàyé pa in tó túmọ̀ sí ni Ọlọ́run fẹ́ kí a jẹ́ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tí kò ní kúrò lẹ́nu wa torí náà ni màá ṣe wàásù lórí àkórí yìí àwọn àǹfààní tí ó wà nínú bíbélì kíkà àwọn àǹfààní tó wà nínú bíbélì kíkà ẹ jẹ́ ká gbàdúrà bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́ yìí láti tún wá sórí ètò yìí mo gbàdúrà Ọlọ́run alààyè pé kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó jẹ́ ìbùkún fún àwọn ènìyàn yín kẹ́ ẹ jẹ́ kí a rí ọkàn tí ó ṣèpinnu nípa ìgbàlà ọkàn tí ó ṣèpinnu láti yàn láti ka bíbélì wọn tán lọ́dún kan ọkàn tí ó ṣèpinnu láti mọ ka bíbélì wọn lójoojúmọ́ ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ ògo àtọ́lá ni fún orúkọ yín ní orúkọ Jésù Olúwa wa àmín àwọn àǹfààní tí ó wà nínú bíbélì kíkà nígbà tá a bá wo ẹsẹ̀ bẹ́ẹ̀lì tá orí ẹsẹ̀ kẹjọ tá a kà níbi tá a kà yẹn a rí i pé bẹ́ẹ̀lì sọ wípé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ nǹkan kan ló ṣẹlẹ̀ tí a fi ní ẹsẹ̀ bíbélì yìí Mósè kú nígbà tá a bá wo láti orí kìíní ẹsẹ̀ orí kìíní yẹn ẹsẹ̀ kìíní a rí i pé Mósè ó ti kúrò ní ojú ọ̀gbagadì Joshua ló gba ipò lọ́wọ́ rẹ̀ Joshua mọ̀ pé tẹ̀yàn bá sì dépò tuntun ìgbà míì gbogbo rẹ̀ mọ́ dàbí ẹni pé ṣé yóò lọ déédé àbí ò ní lọ déédé Ọlọ́run sọ fún pé kó má bẹ̀rù Ọlọ́run sọ fún pé kó má fòyà Ọlọ́run sọ pé bó ṣe wà pẹ̀lú Mósè òun ó wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run sọ pé wò ó gbogbo ohun tó ṣẹlẹ̀ bó mo ṣe ṣe pẹ̀lú Mósè bẹ́ẹ̀ náà ní í ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbà níyànjú lọ ibẹ̀ ló ti dé ẹsẹ̀ kẹjọ tó fi sọ pé ìwé òfin yìí ò gbúdọ̀ kúrò lẹ́nu rẹ̀ pé kò gbúdọ̀ kúrò lẹ́nu rẹ̀ tí n bá fẹ́ fún nítumọ̀ tí bẹ́ẹ̀lì fún in tó túmọ̀ sí ni pé sórí tó bá ṣàṣeyọrí tó bá jẹ́ ẹni tó yẹ kó jẹ́ tó bá dàbí Mósè o gbúdọ̀ jẹ́ ẹni tí ó fi ara mọ́ ìwé òfin yìí ò kò gbúdọ̀ kúrò lẹ́nu rẹ̀ àwọn àǹfààní wo la wá rí nínú bíbélì kíkà àwọn àǹfààní wo la rí mú mi ìfẹ́ káṣẹ̀ lọ pé bóyá kí n lọ mú láti bòmí kí n wá mọ́ mú lẹ́yọlẹ́yọ mo fẹ́ ká dúró lórí ẹsẹ̀ bíbélì tí mo kà inú ẹsẹ̀ bíbélì tí mo kà náà ni mo ti fẹ́ mú àwọn àǹfààní náà jáde ní ẹsẹ̀ tá a kà yẹn mo fẹ́ mú ohun mẹ́ta jáde níbẹ̀ tí ó jẹ́ ìbùkún fún wa nípa bíbélì kíkà ohun àkọ́kọ́ tí mo sì rí tí Ọlọ́run sọ fún Joshua òun ni wípé Ọlọ́run ní kó máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí pé ó sọ ní ẹsẹ̀ kẹjọ tí mo sọ yẹn ó sọ fún wa wípé ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀ ẹni lọ́rọ̀ mìíràn ó sọ pé ìwé òfin yìí gbọ́dọ̀ jẹ́ tó ṣe pàtàkì sí ọ ó gbọ́dọ̀ jẹ́ tó mọ̀ kà bó o bá ṣe ń kà á ó gbọ́dọ̀ yàn láti jẹ́ ẹni tí yóò mọ̀ ṣe àṣàrò nínú rẹ̀ Ọlọ́run fẹ́ kó kọ́ láti mọ̀ ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ìtumọ̀ àṣàrò ní wípé nígbà mo kà tán mo tún wá ronú lé lórí pé kí lọ́lọ́run fẹ́ kí n mú jáde nù kíní gan kí lọ́lọ́run ń bá mi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí kí ló fẹ́ kí n ṣe ṣùgbọ́n àní lè ṣàṣàrò tó bá jẹ́ pé àjẹ́ tó ń ka ọ̀rọ̀ rẹ̀ ẹ sì jẹ́ kí n sọ fún wa ìrònú wa pín sọ́gbàgbà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà bí ìgbani láyé yìí tí a bá wo tá ń là kọjá nílùú orílẹ̀-èdè wa ọkàn wo tiẹ̀ ní ṣàṣàrò lórí nǹkan tó tọ́ ju tí ò tọ́ lọ tó bá wá jẹ́ pé a jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run ṣe mọ̀ wípé a rí n tó tọ́ láti ṣàṣàrò lé lórí nu mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín tó bá jẹ́ pé àkọ̀rọ̀ Ọlọ́run a ṣàṣọ̀rọ̀ lórí tí ò tọ́ a ronú mi ò jẹun mi ò ibo máa ti rówó tọ̀tún mo rọ́pọ̀lọpọ̀ agbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ti fẹ́ ṣera wọn léṣe wọ́n ti fẹ́ fi ìrònú para wọn nítorí pé àṣàrò ìwà tọ̀tún báwo ló ṣe dáa ibo lórílẹ̀‐èdè wa gan lọ gbogbo ẹ̀ náà ní ìpànìyàn lọ́tún ìpànìyàn lósì ìjínigbé oríṣiríṣi bí ó kẹ́ ẹ̀ sú mi gan bí ẹlòmíì ò ṣe rò láàárọ̀ ni ó rò lọ́sàn-án ni ó rò lálẹ́ bá a ṣe ń ronú nu ṣe rí òsì béèyàn ṣe ronú tó
a lè ronú ká fi ìgbọ̀wọ́ kan díẹ̀ ká fi kún ọjọ́ orí wa àbí ọjọ́ ọ̀la wa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ wípé a lè ronú lórí ọ̀rọ̀ rẹ̀, a lè ṣàṣàrò lórí ọ̀rọ̀ rẹ̀. Ṣe rí tí a bá jẹ́ tó ń kan ọ̀rọ̀ Ọlọ́run, a lè ṣàṣàrò lórí tí yóò ràn wá lọ́wọ́. Bó ti wù kí gbogbo ẹ̀ mọ̀ dàrú tó, ọkàn wo lè mọ̀ balẹ̀ wípé Ọlọ́run wà ní ipò rẹ̀. Ṣùgbọ́n tá a bá jẹ́ tó kan ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn tá a mọ̀ ṣàṣàrò lórí ni àwọn nǹkan tó jẹ́ wípé nǹkan tá ọ̀pọ̀lọpọ̀ wa là ní pàdánù àkókò wa láti mọ́ gbọ́ròyìn ìròyìn Yorùbá, ìròyìn mo fẹ́ wọ́rọ̀ tí a mọ̀ ń pè ní o ìròyìn àwọn ìwé inú ìròyìn, kókó inú ìwé ìròyìn a lè mọ̀ gbọ́ láàárọ̀ kùtùkùtù. A mọ̀ gbọ́ bá ṣe mọ̀ gbọ́ náà láàmọ́ tó gbé irú ìròyìn ìbànújẹ́ wọn náà tẹ̀ wá ní kí wá tẹ̀ ló wà nú gbogbo ìròyìn náà, gbogbo ẹ̀ náà ló tẹ̀ rí. Bẹ́ẹ̀ sì ni a lè mọ̀ gbọ́. Ṣùgbọ́n nǹkan kan tó lè fún wa níròyìn ayọ̀, tó lè fọkàn wa balẹ̀, tí a lè ṣàṣàrò lórí rẹ̀, tínú wọ́n dùn, tí mo lè sọ wípé ó wà títí láé, torí Bíbélì sọ wípé ọ̀rọ̀ rẹ̀ títí ayé ló wà. A fẹ́ kà á débi pa ṣàṣàrò lórí rẹ̀. A sì yàn láti gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé kò ṣe wá ní nǹkan kan, ìrònú ló tún mú bá wa. Bíbélì sọ pé ọ̀rọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ kó lẹ́nu wa. Bí ò bá ṣe kó lẹ́nu wa, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run yóò ràn ó. Ló ní pé ohun àkọ́kọ́ tó fẹ́ ká mọ̀ ní pé tá a bá ṣe ń kà á, àǹfààní ńlára tó wà ń bẹ ní pé ṣàṣàrò sí. Bá a bá ṣe ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ń sọ fún wa, ọkàn wo wà mọ́ balẹ̀, inú wo mọ́ dùn. Kí nìdí? Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó mọ̀ fi yé wa wípé bó ti rí báyìí Nàìjíríà, bó rí báyìí lágbàáyé, bó ń dàrú ní Ukraine, bó ń dàrú pé níbi kan àbí níbòmíràn, wò ó, èmi Ọlọ́run sì ni Ọlọ́run. Ìtaṣàrò ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe fún wa ni. So àǹfààní tí ohun tọ́lọ́run fẹ́ kó mọ̀ ní pé tí n bá fẹ́ túmọ̀ rẹ̀, ẹ mọ̀ tó túmọ̀ sí. Ìyẹn ní pé Joshua, wò ó, àkókò ń bọ̀ tó jẹ́ pé gẹ́gẹ́ bí olùdarí, ó ní àwọn nǹkan tí ó dàbí gbogbo ẹ̀ polúkúmuṣo. Ṣùgbọ́n má jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kó lẹ́nu ẹ o, má jókòó lẹ́nu ẹ o, mọ̀ wá ṣàṣàrò nínú rẹ̀. Tó o bá ṣe ń ṣàṣàrò ṣe mọ̀ pé yóò mọ bó bá tẹ̀jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó sì ṣẹlẹ̀ sí, tó bá jáwọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n ṣe dáadáa bí Ékánì, ṣe mọ̀ pé rọ́dọ̀ ẹni tí ó lè lọ ka ọ̀rọ̀ rẹ̀, tí ó sì lè ṣàṣàrò lórí rẹ̀, ọkàn rẹ̀ ó tún mọ́ kúrò nínú àwọn nǹkan tí àwọn ọmọ ẹ̀yìn ṣe, ó lè gbẹ́kẹ̀lé nǹkan tí ò lè yí padà. Bóyá wo tiẹ̀ lọ́rọ̀ Ọlọ́run tó mọ̀ tó fẹ́ ṣe gan, pé mi ò mọ̀ kà ní, mi ìmọ̀rọ̀ Ọlọ́run kà ní, ó wù mí kí n sì mọ̀ kàrọ̀ Ọlọ́run o. Ǹjẹ́ mọ̀ wípé àwọn arákùnrin wa kan wọ́n ti jókòó, wọ́n sì ti ṣètò lórí ẹ̀rọ ayélujára tí wọ́n wá Bíbélì tí wọ́n kà á síbẹ̀. Tó bá jẹ́ pàwọ̀ ò tiẹ̀ mọ̀ kà, ṣùgbọ́n tá a nífẹ̀ẹ́ láti gbọ́ Bíbélì Yorùbá ní etí wa, ẹ lè pe ọmọ tó bá wà láyìíká wa kó bá wa fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A pè ibẹ̀ ní bibeliyoruba.com, bibeliyoruba.com. Ẹ̀yin bẹ̀ wò, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti kà síbẹ̀ ní orí lé orí, ní lẹ́sẹlẹ́sẹ. Ẹ lè gbọ́rọ̀ Ọlọ́run fúnra yín. Ọlọ́run yóò sì jẹ́ kó jẹ́ bùkún fún wa. Ṣùgbọ́n mo rọ̀ wá lọ́wọ́, mo ń sọ fún wa ní láṣálẹ̀ yìí, àǹfààní ńlá ni láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá wo inú ìwé Sáàmù 119 ẹsẹ̀ 17, Bíbélì sọ wípé èmi ti fẹ́ òfin rẹ tó, ìṣàárò mi ní ọjọ́ gbogbo. Ọlọ́run fẹ́ kọ́rọ̀ Ọlọ́run jẹ́ ìṣàárò wa. Ó fẹ́ táwọn ṣàṣàrò lé lórí. Jẹ́rí tá a bá ní ìfẹ́ Ọlọ́run, ní ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a jẹ́ kókó lẹ́nu wa, tá a ń ka tọkàntọkàn, ẹ̀wọ̀n gbogbo tó ń ṣẹlẹ̀ láyé yóò mọ̀ dùn wá o. Ṣùgbọ́n a mọ̀ ní ìfọ̀kànbalẹ̀. Òun ni bẹ́ẹ̀ ni ṣe sọ wípé, ní Jésù ṣe sọ pé nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká nítorí pé mo ti ṣẹ́gun ayé. Ẹ tún wo Bíbélì sọ nínú ìwé orin Dáfídì kan náà 119 ẹsẹ̀ 119, ó ní èmi ní iyè nínú ju gbogbo àwọn olùkọ́ mi lọ, nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàárò mi. Ó sọ pé mo jẹ́ ọlọ́gbọ́n lédè èbó, ó lo wisdom ń bẹ̀, ó ní mo jẹ́ ọlọ́gbọ́n ju gbogbo àwọn olùkọ́ mi lọ. A lè jẹ́ ọlọ́gbọ́n láyé yìí, a lè darí bó ṣe yẹ ká darí,
a lè darí ìdílé wa bó ṣe yẹ kó tọ́, a lè darí àwọn akẹ́kọ̀ọ́ wa tó bá jólùkọ́ ní ọ́, a lè darí ọjọ́ tó bá jálùfáà ní ọ́, nígbà tá a bá ṣí iye wa sí ọ̀rọ̀ Ọlọ́run, tá a jẹ́ kó lẹ́nu wa, tá a sì ń ṣàárò lé lórí. Kí ni ìṣàárò tiẹ̀? Ǹjẹ́ pé iṣẹ́ ọ̀rọ̀ Nàìjíríà wo bó ṣe sọ ọ ló sún èmi náà? Ìrònú ò sì lè yọ̀rọ̀ Nàìjíríà padà, ṣùgbọ́n a lè ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe tó tọ́ nígbà tá a bá yan ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣàárò wa. Ohun èkejì tó jẹ́ àǹfààní tó wà nínú Bíbélì kíkà ó ní pé Ọlọ́run sọ fún Joshua, Ọlọ́run ní kíkà ọ̀rọ̀ rẹ̀ yóò ràn lọ́wọ́ láti lè ṣe ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run jẹ́ ó mọ̀ bẹ́ẹ̀. Ẹ wo ìwé Joshua orí kìíní yẹn ẹsẹ̀ kẹjọ apá sí níbẹ̀. Ó ní kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ gbègbè ayé wa fọ́lọ́run, ṣùgbọ́n a fẹ́ kọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tí ó lè gbègbè ayé tó wọ Ọlọ́run tí ò bá mọ̀rọ̀ Ọlọ́run. In tó ń jẹ́ tẹ́ bá jáde lónìí, in táwọn èèyàn ó mọ sọ, ẹ mọ gbóríṣiríṣi ìsọkúsọ. Ẹ mọ gbẹ́ nìkan, mo wà níbì kan tí mo wà nínú tẹ́gí kan ní ọjọ́ kan, mo ń lọ sí ní ìlú Ìbàdàn, mo ń lọ sí géètì láti Báṣọ̀run ní wòlíì kan àti wòlíì obìnrin àti wòlíì ọkùnrin ni wọ́n ń sọ níbẹ̀ pé Ọlọ́run sọ fáwọn wípé obìnrin kan ń bọ̀ wá dá wọn wò, ó sì dá wọn wò. Ọlọ́run sì ní tó bá ti wá káwọn bá sùn, ó fẹ́ dá wọn wò ni, tó bá sì di dá wọn wò káwọn bá sùn. Wọ́n sì bá sùn lẹ́ẹ̀kíní, ó tún padà wá, ó tún wá dá wọn wò, wọ́n bá sùn lẹ́ẹ̀kejì. Ìgbódẹ̀ kẹta Ọlọ́run ní káwọn lé dànù, wọ́n sì lé dànù lẹ́ẹ̀kẹta. Bẹ́ẹ̀ náà ni wòlíì obì náà ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ò kí gbọdọ̀ báyọ̀ sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀. Níwájú mo ti ń mirí pé Ọlọ́run ò ní ṣe tó lòdì sọ́rọ̀ rẹ̀. Ọlọ́run ò sọ pàgbèrè tọ́, àgbèrè jẹ́ tó lòdì sọ́rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run mọ́, tí wọ́n bá sọ fún wa gẹ́ wípé Ọlọ́run ní ẹ wò aṣẹ́wó lọ bá sùn, Ọlọ́run ní ọ̀dọ̀ rẹ̀ ló ti rọ́mọ, ọ̀pọ̀lọpọ̀ owó gbàgbọ́ lónìí torí pé àkọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá sì ti ka ọ̀rọ̀ Ọlọ́run, àní lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá sì ti lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run, àní lè tẹ́ Ọlọ́run lọ́rùn. Tá a bá sì ti lè tẹ́ Ọlọ́run lọ́rùn, a máa jẹ́ ọ̀tá sí Ọlọ́run nínú gbogbo ìwà wa. Ìgbésẹ̀ tá a bá gbé kò ní bá fi Ọlọ́run mu. Àwọn àmọ́ sọ pé onígbàgbọ́ ni mí, mo sì mọ Jésù o, mo sì gba Jésù o, ṣùgbọ́n mi ìwà mọ̀ bí gbogbo ẹ ṣe ń yí. In tí wọ́n sì sọ fún mi ni mo ṣe o. Wò ó, mọ̀jọ́ jẹ́ tí wọ́n bá sọ fún ọ, jẹ́ kó jẹ́ tọ́rọ̀ Ọlọ́run sọ fún ọ. Òun ló ṣe pàtàkì pé lọ́lọ́run ṣe sọ fún Joshua wípé tó o bá ṣàṣàrò, tó o bá ṣe ń kà á, yóò lè jẹ́ o ṣàṣàrò lórí tó tọ́. Kò ní jẹ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀kan dàrú láàmọ̀ ṣàṣàrò. Ẹ̀kejì, yóò lè jẹ́ kó o gbé ìgbé ayé ọ̀rọ̀ rẹ̀, ó lè ṣe ọ̀rọ̀ rẹ̀. Ó ní kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Tá a bá fẹ́ ṣe tọ́rọ̀ Ọlọ́run sọ, a gbúdọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run, a gbúdọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run, a gbúdọ̀ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe iyebíye, a sì gbúdọ̀ wá àkókò fún ní ojoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ ṣe tọ́rọ̀ Ọlọ́run sọ. Mo tẹ̀ tí gbọ́tẹ́ nìkan nígbà ta ló lè ṣe tọ́rọ̀ Ọlọ́run sọ, ta ló lè ṣe. Gbogbo wa kan tiraka ní ẹ jẹ́ n sọ fún wa, a lè ṣe. Tọ́lọ́run bá mọ̀ pé a lè ṣe ọ̀rọ̀ rẹ̀, kò ní ká ṣe. In tá a lè ṣe, òun ló ṣe fún wa. A lè ṣiṣẹ́ ìgbàlà wa, a lè gbára wa là, a lè múra wa lọ sọ́run, ó ṣe fún wa. Ṣùgbọ́n má ṣàgbèrè, má parọ́, má ṣe panṣágà, gbégbé ayé báyìí, gbé sọ́tún. Ọlọ́run mọ̀ pa lè ṣe ló fẹ́ ní ká ṣe wọ́n, ṣùgbọ́n àní ilé tọ́pọ̀ Ọlọ́run ló ní a ṣe mọ́, àní ilé mọ́ tó yẹ ká ṣe gan. Táwago ò bá jẹ́ ẹni tí ó ń ka ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ á wo orin Dáfídì orí 1 ẹsẹ̀ 11. Bíbélì sọ pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ìyẹn túmọ̀ sí pé bá a bá ṣe ń kọ ọ̀rọ̀ rẹ̀ tí ò kúrò lẹ́nu wa, tá à ń ṣàṣàrò lé lórí, yóò ràn wá lọ́wọ́ láti gbégbé ayé tó yàtọ̀. Ṣẹ́rí tó ń jẹ wá níyà lórílẹ̀‐èdè yìí, tó ń jẹ wá níyà lágbàáyé, ó ní pé a ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pera wọn lónígbàgbọ́ tí wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ìyẹn ni wàhálà tá à ń dojú kọ, torí pé wọn mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kà. Ẹlòmíì yàn ìgbà tẹ́lòmíì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ tán, ònígbò lọ ṣọ́ọ̀ṣì, ìyẹn tó bá tún lọ.
tètè ò bá tiẹ̀ wá lọ kò tiẹ̀ níbi kankan tó ti ń gbọ́ ẹlòmíì èyí tó ní bíbélì nù èyí tí ò tiẹ̀ ní bíbélì gan èyí tó ní bíbélì ó ń gbé sórí ìyẹ̀wù ìgbò bá ń lọ ṣọ́ọ̀ṣì ni ó kàn gbé pam ó gbé abíyánu eléyìí tiẹ̀ mọ́ ń pa mí lẹ́rìn ẹlòmíì ò fi bíbélì rọrí ẹlòmíì ò gbé láyà sùn gbogbo ń tá a fi ń ṣe kò ṣe nǹkan kan fún wa ìtọ́lọ́run fẹ́ ká ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run òní káàkà tí ń gbà ń bá jáde ńgbà míì tí ń bá wọ ọkọ̀ taxi níta ẹwàrí ẹ̀rọ taxi mi yóò ti gbé bíbélì ó ti kúrukú yóò ti kúrukú gbáà síwájú bíbélì síwájú mọ́tò rẹ̀ yóò ti gbé pamọ́ bẹ̀ tipẹ́ mo rò pé fún ààbò ló fi yẹn ṣe ṣẹ́rí ìyẹn ò túmọ̀ sí nǹkan kan èṣù ò bẹ̀rù bíbélì tí ẹ fi sínú mọ́tò tó keruku èyí tẹ́ṣù bẹ́ẹ̀rù jù ó ní pé ọ̀rọ̀ Ọlọ́run wí pé bíbélì sọ pé ìyí tó bẹ̀rù jù nù pé kó o sọ̀rọ̀ rẹ̀ kó o ní pé nínú bíbáyìí bíbélì sọ wípé àbí kí ni Jésù sọ fẹ́ṣù ó sọ ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ṣù ni pé tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwọ kò gbúdọ̀ dórúwọ Ọlọ́run rẹ wò èṣù òyẹ̀wò tó rọ́rọ̀ Ọlọ́run ó ṣe é sọ láti sọ fún èṣù tẹ́ṣù sì ní òótọ́ ni bẹ́ẹ̀ ni àǹfààní pọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa ó sì ṣe iyebíye pé ká kọ́ láti lè kà á ṣùgbọ́n tá a bá yàn tá a wá àkókò láti kà á ní lè jẹ àwọn àǹfààní tó wà nínú rẹ̀ àǹfààní ńláńlá ló jẹ́ ó sì máa ń múnú èèyàn dùn nígbà tí ẹ bá mọ ọ̀rọ̀ Ọlọ́run téèyàn sì lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run ṣé rí gbogbo ìgbà tí n bá mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni mo sì lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run inú mi máa ń dá dùn pé Ọlọ́run ní mọ́ ṣe lè ẹ má gbàgbé gbogbo àwọn nǹkan yẹn kọ́ ló mú mi lọ sọ́run o Jésù ló mú mi lọ sọ́run ṣùgbọ́n pé mo lè gbégbé ayé mi bẹ́ẹ̀ inú mi máa ń dùn pé Olúwa so ó ṣeé ṣe ṣùgbọ́n ẹ mọ̀ tó jó ó ṣeé ṣe fún mi ìgbà tí mo ń kànú ọ̀rọ̀ rẹ̀ mo ti gbọ́ tẹ́nìkan sọ pé ṣé n táwọn pásítọ̀ ń sọ àwọn ọmọ bóyá àwọn pásítọ̀ gan àwọn gan lè ṣe tí wọ́n ń sọ ni àwọn sórí ó ju ọ̀rọ̀ àwọn pásítọ̀ lọ nígbà tó o bá mọ ọ̀rọ̀ rẹ̀ fúnra rẹ̀ ìgbà tó o bá kà fúnra rẹ̀ wà lé ní kìí ṣe pásítọ̀ wa ló sọ èlé Ọlọ́run ni Ọlọ́run sì mọ̀ pa á lè ṣe wọ́n so àǹfààní ńláńlá ní méjì mo fi hàn wá lálẹ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ màá fi méjì yòókù hàn wá mo sì gbàgbọ́ pé yóò jẹ́ ìbùkún fún wa bóyá wọ́n wá wà ń bì ó ń sọ wípé mi ì tẹ́ ṣe onígbàgbọ́ mi ì mọ nǹkan kan tó ń jẹ́ gbàgbọ́ mi ì tí ì dẹni ìgbàlà mo fẹ́ ní ìdánilójú ìgbàlà mo fẹ́ mọ ọ̀rọ̀ Ọlọ́run bó o bá ń kà yóò kàn mọ́ dàbí ìgbà téèyàn ń ka newspaper ni torí pé kò lè yí ọ ò mọ nǹkan kan ṣùgbọ́n tó bá jẹ́ pé wọn náà wò pé mo fẹ́ mọ̀ kí ni ìbùkún wo ló wà nú ọ̀rọ̀ Ọlọ́run kó lè yí ọ dáadáa o gbúdọ̀ di ọmọ Ọlọ́run báwo lèèyàn sì ṣe di ọmọ Ọlọ́run o gbúdọ̀ gbà á Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ báwo lèèyàn ṣe ń gbà á Bíbélì sọ pé kó o mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ kó o mọ̀ pé èrè ẹ̀ṣẹ̀ rẹ jọ̀run àpáàdì kó o mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ kó o sì wí pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀ kó o gbọ́kàn mi là mo gbà ọ́ gbọ́ pé wọ́n lo kú nítorí ẹ̀ṣẹ̀ mi mo gbà ọ́ gbọ́ pé wọ́n lo wá sáyé láti jìyà nítorí mi mo sì gbàgbọ́ pé o jí dìde láti fún mi ní ìyà nípẹ̀kun mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí sọ mí dọmọ rẹ Bíbélì sì sọ pé iye àwọn tí ó bá gbà gbọ́ la fi agbára fún láti dọmọ Ọlọ́run ó ní ẹnikẹ́ni tó bá pe orúkọ Olúwa ó la ó gbàlà ibikíbi tó bá wà ìwọ náà lè ṣèpinnu yẹn láṣálẹ́ yìí kó sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀ kó gbọ́kàn mi là mo gba iṣẹ́ rẹ tó ṣe fún mi lórí igi àgbélébùú gbọ́ fún ara mi sọ mí dọmọ rẹ o ṣé Jésù tó kún torí ẹ̀ṣẹ̀ mi àmín tó bá jẹ́ pé o ti ṣèpinnu yẹn mo gbàgbọ́ pé o ti ní ìgbàlà náà nù tó bá fẹ́ wá fi tó wa létí tó fẹ́ ká mọ̀ ká yọ̀ pẹ̀lú rẹ ká sì tún ràn ọ́ lọ́wọ́ láti tún dàgbà sí o lè pè wá lórí nọ́mbà wa 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ nú ọkàn wa ṣùgbọ́n mo ń rọ̀ wá ẹ̀yàn láti ka ọ̀rọ̀ rẹ̀ yóò jẹ́ ìbùkún fún wa. Àlàáfíà fún yín. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé o.
Jésù kò